lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin àwọn gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa méjèèjì ìyẹn Funke Akindele àti Toyin Abraham ní gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin ti sọ tẹnu ẹ̀ o. Ẹ kúkú mọ̀ pé kárí kádákẹ́ kùn ṣe títí ọ̀rọ̀ Lizzy. Ó ti sọ ohun tó mọ̀ nípa ìjà náà. Ẹ gbọ́ ohun tó sọ. But Funke was aware ipe Funke ipe Ìyábọ̀ wà aware pé Funke ń bínú sí Toyin. But ó jù láti má sọ fún ni. Ó wá lẹ́kì gbé ó ti bẹ Funke lẹ́yìn pé kó gbójú o. Kí Funke má gbójú. But Toyin ò mọ̀ òun ni Toyin ṣe lọ kí. Kíní yẹn ó dàbí pé wọ́n gbá Toyin létí látẹ̀yìn ni. Wọ́n gbá létí pé. Gbá létí. Ìfárùn kan náà máa ń pè yẹn. Ìfárùn. Ìgbátínẹ́yìn. Ìgbájúmọ́lẹ̀. Ẹ fún wa lóyìnbó tó bá gbàyàn létí. Tó bá gbàyàn létí látẹ̀yìn, ẹ fún wa lóyìnbó ẹ̀. Ta ló gbóyìnbó nù yín o? Net it àbí net bomb, net air bomb àbí ìfọ́rùn méjì. Toyin know nothing about it. But Funke was aware ipe Funke ipe Ìyábọ̀ wà aware pé Funke ń bínú sí Toyin. Torí ẹ̀ ló ṣe sẹ́ẹ̀tì kámẹ́rà lẹ̀. Ẹ má miss target. Ìyábọ̀ ó ti flood gbogbo ẹ̀ lẹ̀. Backhand kọ́ nìyẹn o. Uppercut kọ́ ni o. Backhand kọ́. Show us close. Aṣọ́re. Aṣọ́re another colour aṣọ ọ̀run mi rè. Another colour àwọn aṣọ tó máa fún ẹ ní statement tó bá wọ̀ bent. Ẹ̀rí pé kọ́lọ̀ ẹ̀ unique. Ta ló tó bẹ́ẹ̀ ìfọ́tí mẹ́yìn? Ẹ yá mi lóyìnbó. A few sharp slap. But ó jù láti má sọ fún ni. Ẹ̀kọ́ ní smack down. Ẹ̀kọ́ ní smacking. Ó wá lẹ́kì gbé ó ti bẹ Funke lẹ́yìn pé kó gbójú o. Ok, ọ̀rọ̀ gbá títí wà ń bẹ̀ tẹ́lẹ̀. Kí Funke má gbójú. But Toyin ò mọ̀ òun ni Toyin ṣe lọ kí. Kíní yẹn ó dàbí pé wọ́n gbá Toyin létí látẹ̀yìn ni. Nígbà tó kì tí ò dá lóhùn, ó wò pé ṣé wọn kò rí mi. Àwọn kan náà ní bóyá kí. Ẹ̀yin ti jọ sọ̀rọ̀ dáadáa, ẹ ti jọ ṣe gbogbo structure yẹn. Toyin wojú báwo ló ṣe fẹ́ wojú? Èèyàn tó ń gbé ìdùnnú bọ̀ àtayọ̀ láti ilé ẹ̀ tó wọ ọdún patí. So ojú èèyàn kan ló máa lọ ṣọ́pọ̀ ojú èèyàn kan bá ẹni yóò fẹ́ kò fẹ́ gbé mi o ẹni yóò fẹ́ ṣe. Èyí tó dùn èmi jù ní kámẹ́rà tí Ìyábọ̀ Òjó ti sẹ́ẹ̀tì sílẹ̀ láti mú gbogbo drama yẹn. Òun ló dùn èmi jù. Kíní kan ẹni yóò kò wojú. But Funke ti rojọ́ fún tó ó ti rojọ́ fún Ìyábọ̀ wọ́n ti jọ discuss ó lè jẹ́ gbà kan ṣe production wọ́n ti jọ sọ. Ìyábọ̀ náà ti lè sọ fún Funke pé ó ti ẹ̀ṣẹ̀ mí ó yẹ kó wà lórí àrízò ó yẹ kó wà lórí kíní kan ó yẹ kó wà lórí gbá kó sọ pé no ipe kí ló dé tí ò ṣe sí mbẹ because Ìyábọ̀ sọ. Ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí.